gbogbo àṣeyà kìí dàbí ìyá ọmọ àṣe bàbá rẹ̀ kò lè dàbí bàbá láéláé toríjọ́ tó bá dàrú bàbá ọmọ lálọ́ képe Àyìndé bàbá mi o bọ́bá fẹ́ yín gẹ̀ àfàlẹ́ kéwú ní ọmọ sáríkà. A'udhu billahi minash shaitanir rajim. Ẹ dákun gbogbo bí àwòye bá ṣẹ́kù sí ẹja torí Ọlọ́run ká dákẹ́. Bismillahir rahmanir rahim. Gbogbo ẹni bá retí àánú Ọlọ́run ẹ bá ń gbọ́lọ̀ tóbi lẹ́ẹ̀kan náà. Fàlàólà ìsábàlágàtì lèkùnmọ̀. Nígbà tí ẹ̀mí bá ṣe tán tó fẹ́ padà sọ́dọ̀ Ọlọ́run ọba rẹ̀ tó ti wá. Àǹtọ̀m iná ìsìn tẹ̀sùrùnà. Àti ẹbí àtàrà rẹ̀ wọ́n mọ̀ dààmú lásán ni ẹ̀pà òní bóró mọ̀. Wà nánú akẹ́rẹ́bù ilé ìmìnkùn. Ṣé wá rí gbogbo tó ṣe pamọ́ sọ́dọ̀ àwọn Ọlọ́run lọ́fìn hẹ́njọ́ náà. Wàlákin látòbúsirúnà. Ẹ̀yin ò ní rí gbogbo tó ṣe lòun nìkan mọ̀ rí. Sadakallahu maulana al-azim. Gbogbo ẹni bá retí àánú Ọlọ́run ẹ bá ń gbọ́nà tóbi lẹ́ẹ̀kan sí i. Rauhun wa rayanu min ilahi. Ìkẹ́ Ọlọ́run àánú Ọlọ́run. Alayka ya shayana Ibrahim. Kó lọ mọ́ bá bàbá wa. Anta lil ilmi nabuhu khairin. Ìmọ̀ wọn máa fi ròyìn bàbá. Abidikiri lillahi qalbuka yaimun. Àtìrántí Ọlọ́run. Àfàlẹ́ kéwú kọ́dí abádítàlẹ̀ ànámọ̀ ìlímọ̀ o. Wàjàsákàlì láhùn àwọn karimun. Innal abrara lafi nahimi. Àlékún kẹ́rẹ́ Ọlọ́run. Alal ara'iki yansuruna. Fi nahari wal layali. Bidu'ai fasikuruni. Laitani mintu biwadi. Àyìndé dúnà àhàlì wá ìyàlì. Bá dàda fún ní fi tòrọ́bì. Fátàwálà náà sùwání. Àìnà àlì àìnà mọ́lì o. Àfàlẹ́ kéwú kúlùm kọ́dígà bàání. Jàmọ́ ìtẹ́ wa ti kún láwọn ibi tá ń sìnkú sí. Àwọn èèyàn bíi wa ni wọ́n sì ń bò mọ́ ìtẹ́. Àmọ́ bó ṣe kún tóun àyè mi rẹ̀ kù níbẹ̀. Gbogbo wa ń bọ̀ wá dẹni tá a gbèbí iṣu. Àfàlẹ́ kéwú ìjà rántí pé aṣọ funfun òun láwọ̀ kẹ́yìn o. Lẹ́yìn àwọn aṣọ wa gbogbo àwọn gíní léèsì àtàǹkárá. Àmọ́ lọ́jọ́ òun kò ní ní dìtélọ̀. Bàbá Bayan ọwọ́ ni wọ́n máa fi yánjọ́ náà. Yóò sì ṣe déédéé lára kó wa. Ẹ̀yin fẹ́ni tí ń kọ́lé láyé àtàkọ́gbé àtàkọ́ta o. Gbogbo ilé wa tá ń kọ́ kiri nígbà tá ń bẹ láyé. Ẹ dákun ṣàgbàgbé yàrá tá a sùn kẹ́yìn. Àlìgbẹ̀dẹ wí. Sáré ni o ẹ wo bó ṣe fún tó. Àfàlẹ́ kéwú bóoru bá mú Àyìndé òjò kó ń ta. Bàbá Sheikh Ibrahim Àyìndé àfàlẹ́ kéwú nígbà tí wọ́n ń bẹ láyé.
àbí kẹ́ẹ̀tàn fáànù yàrá wọn nígbà tó ooru bá mú. Ta ni ó tàn fáànù fún bàbá yín mọ́ ní sàárè? Bàbá Bayan tí ó ṣàánú Àyìndé nígbà ooru. Àṣẹ gbogbo ọlá ayé títàn ní ọgbẹ̀yìn wọn. Bẹ́ẹ̀ ni gbogbo ipò ayé ó parí ní ìgbẹ̀yìn wọn. Bó tilẹ̀ ń kó dùn kọ́pọ̀ tó ọbẹ̀ tán lé ní ọgbẹ̀yìn màlúù. Ǹjẹ́ a rántí pé gbogbo ẹ̀rín ayé ẹkún ní ìgbẹ̀yìn wọn. Bàbá Bayan gbogbo àṣeyá kìí dàbí ìyá ọmọ. Àṣe bàbá rẹ̀ kò lè dàbí bàbá láéláé. Toríjọ́ tó bá dàrú bàbá ọmọ lálọ́ ké pé Àyìndé bàbá mi o. Bọ́ bá fẹ́ yín gẹ̀ àfàlẹ́ kéwú ní ọmọ sáríkà. Ọ̀dọ̀wọ́ yín ẹ̀yin ọmọ Sheikh Ibrahim. Ẹ má gbàgbé Àyìndé èèyàn rẹ ni. Ẹ má rántí pé àfàlẹ́ kéwú ló púpọ̀ gbà tí ń bẹ láyé. Bàbá yín ọ̀mẹ́nìkan lọ́tà tó fi síra. Ẹ dákun ẹ pera yín o. Ẹ̀yin ọmọ ẹ pera yín o bẹ́gbọ́n bá ṣe àbúrò. Kẹjọ sọ ní ìtùbínú bí kẹjọ tán. Ẹ dákun ẹ jọ̀wọ́ ẹ má gbé sùn láyé àfàlẹ́ kéwú. Ẹ tẹ́yìn bàbá yín ṣe o ẹ̀yin náà ó jèrè ọmọ. À ń kì í wọlé gbogbo àjíṣọ pátápátá. À ń kí bàbá Sheikh Abdullahi ọlọ́run kẹ́mi. Àádẹ́mí aláwàsálà gbogbo àjíṣàn. Ọlọ́run rọ̀jò ìkẹ́ rẹ̀ ọ̀hún sínú kábàárí wọn. Àyìndé àfàlẹ́ kéwú èèyàn rẹ̀ ni. A nígbàgbé rẹ̀ ọ̀hún nínú ẹbí bàbá wa. Àfàlẹ́ kéwú Sheikh Ibrahim fi wálẹ̀. Àyìndé títí ayérayé nírántí èèyàn rẹ̀. Allahu yarhamu. Náà ń bá wa kẹ́ wọn. Allahu yukrimu. Àmín. Allahu yab'athu fi ahsani suwari. Àmín. Sàlámù gbogbo mùmínì lókè àpòmù nílé kéwú. Àtẹ̀yìn tọ̀lọ́hún fún lóye níwájú àwọn bàbá wa ìmáàmù. Ẹ dákun ìdùnnú dání ilé òfo. Bàbá wa tàtà ìdùnnú dání ilé òfo. Bẹ̀yẹ́ rí dùnnú ní dájí. Àfàlẹ́ kéwú tínú ẹ̀dá dùn tó kéde ijó. Nígbà tí ó fi tún dìrọ̀lẹ́ Bàbá Bayan ìdùnnú táàrí ó ṣeéṣe kó dìrònú lọ́jọ́ tí bàbá yín lọlé. Sheikh Ibrahim ti mọ̀ pọ́lọ́jọ́ ti dé. Àyìndé àfàlẹ́ kéwú bàbá ń dáhùn pé Ya Rabbi sọ parí nìyẹn. Ìgbà wo lọ́jọ́ òun tún lè wá mọ́ tí mo tún lè pàdé àwọn ọmọ ìdùnnú. Ajá ṣàfà àwọn òdìgbà kan. Ìyá yìí ní sàmójú tẹ́yìn ni. Sheikh Umaru ọmọ mi Umar Faruku Sahibul Bayan. Sahibul Bayan ni ọmọ mi. Àfàlẹ́ kéwú Bayan ká tó tún pàdé ọdọọrùn. Al-Mutawakkil ọmọ mi. Ọmọ Ibrahim àfàlẹ́ kéwú
bàbá bàyá ni ọmọ mi bàyá ká tó tún pàdé ọdọọrùn ẹdùn náà mo fẹ́ rí bàbá mi. bàbá bàyá ni tí wọ́n wá kí bàbá ẹgbẹ́ fóònù fún bàbá mi ò Àyìndé Sheikh Ibrahim afálékéhùn lọ́jọ́ tí wọ́n lọ́lé ló ti pín àjàfá tí mọ̀mọ́ mi Sheikh Alimam Habibullah sọ́bìlì báyà ní mójú tẹ́yìn mi ẹ̀yin ọmọ Àyìndé ẹ dákun ẹ dábọ̀ ẹ mójú tẹ́yìn mi afálékéhùn síbẹ̀ ti pàdé àwọn bàbá wa nílé ìdẹ́rẹ́ Sheikh Aminullah ṣe ti pàdé gbogbo àwọn bàbá wa ṣe ti pàdé torí pé àlìjánà ní ilé wọn Sheikh Mustapha ní Ìbàdàn o Sheikh Shafi bami fọ́ gbogbo wọn wà ní ilé ìdẹ̀ra ajá Aisha ìyáàdé ayan ajá Abdulrafin bàbá mi bàbá Jamiu àlìjánà ní ilé wọn ọ̀rọ̀ rí ká mú wá sí fọwọ́ tààkù láyé ká ronú bàbá bàyá gbogbo tó wù wá la lè jẹ́ òkú ní ọgbẹ̀yìn orúkọ wa ọlọ́run bá wa kẹ́ gbogbo wọn ọlọ́run bá wa bisimilayi rahman bisimilayi iná sàn náà. bisimilayi rahman rahim inna anzalnahu fi laylatil qadr wa ma adraka channel o tasukan wọn náà délẹ̀ báwọn. laylatil qadr khayrun